náà sọ torí a ní gbàgbé ọ̀rọ̀ tí arákùnrin náà sọ nípa olóyè ọmọ Adéyẹmọ ẹ tún gbọ́ nǹkan tó sọ náà arákùnrin ló rìvíw ẹ̀ pé òun ló sọ ọ́ nìsọ wípé àwọn 8 ló lọlé ọmọ Adéyẹmọ so that a lè yé ẹjá gbọ́rọ̀ arákùnrin torí ọlá ní ìgbẹ́jọ́ so a gbọ́dọ̀ refresh kéèsì wọn torí ó dà pé kò yé àwọn ọmọ Gani Adams kò yé wọn nǹkan tí wọ́n kọ́ lù nǹkan tí wọ́n ti ọwọ́ bọ̀ kò tí ì yé wọn so kò yé wọn ká refresh ẹ̀ fún wọn torí ọ̀gá wọn lóun fẹ́ gba 50 million lọ́wọ́ Adéyẹmọ ó tún gbé olóhùn gbé ọmọ Adéyẹmọ lọ kóòtù òun ṣẹ̀ fẹ́ gba 50 million òun fẹ́ gba 50 million lọ́wọ́ ọmọ Adéyẹmọ pé Adéyẹmọ ó gbọ́dọ̀ fóun ní 50 million. Aláròyé máa wí o. Ìjà ń bọ̀ o Gani Adams. Ẹ̀yin èèyàn mi mò ń bọ̀ o mo kàn fẹ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ wọlé ó lóun fẹ́ gba 50 million. Aláròyé máa wí o. Ìjà ń bọ̀ o Gani Adams pé Sunday Igboho lẹ́jọ́ èyí lohun tó ń bí nínú. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti tún pé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ aṣáájú àwọn tó ń ṣèpolongo fún ìdásílẹ̀ Yorùbá Nation lórílẹ̀‐èdè yìí olóyè Sunday Adéyẹmọ ẹni táwọn èèyàn mọ̀ sí Sunday Igboho lẹ́jọ́ sílé ẹjọ́ gíga kan nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ owó ìtanràn bílíọ̀nù 5 náírà ló sì fẹ́ kí adájọ́ tí ẹjọ́ náà wà níwájú ẹ̀ bá òun gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀sùn tó fi kàn án ni pé ó ló ṣe àyọjú náà sí ìgbésí ayé òun ìyẹn privacy invasion ó ní eléyìí kì í ṣe ẹ̀sùn kékeré níwájú òfin orílẹ̀-èdè yìí rárá nínú ìwé ìpẹ̀jọ́ tí ibà fi pe olóyè Sunday Igboho lẹ́jọ́ ló ti fẹ̀sùn kàn pé ó ká ọ̀rọ̀ àṣírí kan tóun àtẹnìkan jọ sọ láàrin ara wọn sílẹ̀ ó sì gbé sórí afẹ́fẹ́ láì gba ìyọ̀ǹda lọ́wọ́ òun kó tó ṣe bẹ́ẹ̀ èyí tó ló fi tàbùkù ńlá bá òun gẹ́gẹ́ bí aṣáájú àti ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ òun tí ibà Gani Adams ń fẹ́ kí adájọ́ tí ẹjọ́ náà wà níwájú ẹ̀ ṣe ni kó dá olóyè Sunday Igboho lẹ́bi fóun tó ṣe yìí kó sì pàṣẹ fún un pé kó sanwó ìtanràn kó lè jẹ́ ẹ̀kọ́ ńlá fáwọn aráàlú yòókù pé ìwà ọ̀daràn kì í ṣe ohun tó dáa ó fi abala ẹsẹ̀ òfin gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ nínú ìwé òfin orílẹ̀-èdè yìí tọdún 1999 Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television. ẹ̀yin èèyàn mi ṣé ẹ̀yin náà ti gbọ́ ẹ jẹ́ wá já yín sí nǹkan kan lójú tiwọn wọ́n sọ ọ́ nìsọ wípé olóyè ti wọ́ bọ privacy wọn báwo ni voice note ti ṣe dọ́wọ́ olóyè ọmọ Adéyẹmọ ìta gbọ́ ńgbà táwa náà ṣe ìwádìí ìta gbọ́ ni wípé ẹni tí òun àti Gani Adams jọ ń sọ̀rọ̀ yìí ìjà ńlá kan ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ lọ́dọ̀ òun àti Ganiyu Adamu nǹkan kan ṣẹlẹ̀ tó dàbí ìjà lọ́dọ̀ wọn mo rò wípé gẹ́gẹ́ bí mo ṣe fi ojú wo gẹ́gẹ́ bá ṣe gbọ́ ó ní kankan tí dìmánà yẹn Ganiyu Adamu tó ṣe fún dìmánà yẹn sọ pé máa wá wò pé kí lòun lè ṣe láyé yìí tó lè fi dákíní padà fún Ganiyu Adamu kí lòun lè ṣe o torí pé iye tó ṣe fún arákùnrin yẹn gẹ́gẹ́ bá ṣe gbọ́ kò bí pé kéèyàn bẹ́ẹ̀ yóò bá fẹ́ sí lílé ayé mọ́ gan kíní yẹn lè bẹ́ẹ̀ bá dóun náà mọ́ kúlẹ̀kúlẹ̀ bí akọ̀wá ó ti yé kí ló lè báwo ló ṣe jẹ́ ibẹ̀ ni arákùnrin ti wá rìlíìsì voice note yẹn sórí ayélujára orí ayélujára tí yẹn dìmánà yìí tó rìlíìsì voice note sí ibẹ̀ ni gbogbo ọmọ Yorùbá ti gbé níbi tí àwọn ọ̀dẹ̀ òpònú ayérada àwọn yìí tí wọ́n ń gbé kiri pé Ìgbòho ti wọ́ bọ privacy wọn ó ti wọ́ bọ kíní kan lójú orí ayélujára ni wọ́n gbé gẹ́gẹ́ ṣe ń play ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbé sórí ayélujára
ibẹ̀ ni wọ́n ti wá sẹ́ǹdì ẹ̀ pé bàbá wa olóyè a máa ń gbọ́ báyìí a máa ń gbọ́ báyìí voice note kan máa jáde tó ti dárúkọ yín mo rò pé ibẹ̀ lolóyè sá voice note wo ni ẹ sẹ́ǹdì ẹ jẹ́ kí n rí ibẹ̀ ló ti wá di pé gbogbo ọmọ Yorùbá a lè sọ pé ẹ̀kọ́ báyìí pàtó ọbẹ̀ tá a gbọ́ pé wàhálà kan bẹ́ẹ̀lẹ̀ láàrin dìmánà yẹn mi ò lè sọ pé báyìí ni ìtọ́jú mi ò bá tó mi ń sọ ṣùgbọ́n ìtọ́ ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yẹn tẹ́ bá wọ́n dìmánà yẹn rí pé ó dúró tì í lọ́rùn ó dúró ti Gani Adams pé ní tó bá fẹ́ ṣe lọ ṣe so dìmánà yìí ṣe nǹkan aburú sí dìmánà yẹn ni so dìmánà yẹn wá ṣe kíni ó wá rìlíìsì kíní yẹn síta pé ó dáa ìwọ fìpò ṣèkà fún mi èmi náà tẹ́mi ẹni bá ṣèkà fún èèyàn ò gbọ́dọ̀ fọwọ́rá lórí torí tó o bá fọwọ́rá lórí ó tún lè padà ṣèmíì fún ẹ bó ṣe rìlíìsì bó ṣe bàbá yẹn kàn ju kíní yẹn sórí ayélujára ni Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ni kì í ṣe ààrẹ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni purọ́ búrò dádì mi wọ́n rìlíìsì voice note sórí ayélujára ẹ̀yin náà mọ̀ pé olóyè ẹni tó popular ni so báwo ni wọ́n ṣe máa rìlíìsì irú voice note bẹ́yẹn tí ò ní dánwò olóyè so ẹ̀yin gẹ́ẹ̀sì ẹ jẹ́ kí ọpọlọ yín ó pèsè alẹ́ lọ́pọlọ ẹni tóun àti gẹ́gbà Gani Adams wọ́n jọ ń jà ní Gani Adams ṣe nǹkan tó burú fún ẹ ṣáàrí eléyìí tó ṣe fún Yèyé Dára gbogbo àgbáyé lórí kí lẹni ẹlẹ́ni yẹn ṣe fún ó káwọn fẹ́ kàjẹ́ mẹ́ta jáde lẹ́yìn yẹn ó gbọ́ wọn àwọn ẹgbẹ́ ẹ̀ gbogbo ó kó wọn lọ sí ìdí òòṣà ṣùgbọ́n ní lọ́jọ́ tó ní báyìí mo rí pé àwọn bàbá wa náà ti sọjí wọ́n ti mọ̀ pé ìran wa là ń jà fún wọ́n dẹ̀ mọ̀ pé tá à ń jà fún máa kọ ìran ọmọ wọn the same thing yẹn náà la gbọ́ pé ó ṣe fún dìmánà yẹn ẹ ṣáà rí bó ṣe fún Yèyé Dára tó gbọ́ oògùn burúkú tí gbogbo wọn gbà fọ̀ṣẹ́ gbé bíríìtì gbé gbogbo ẹ̀ ọpẹ́lọpẹ́ ọmọ Yorùbá lára Màmá Dára tí ó rí arábìnrin yẹn ò gbàbọ̀dẹ̀ tí ò ní dẹ̀ ní gbàbọ̀dẹ̀ láéláé lágbára àwọn onílẹ̀ the same thing yẹn ló ṣe fún dìmọ́nà yẹn ó bá ṣe gbọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó dà pé ọ̀rọ̀ tí wọn ò lè tú síta ni ọ̀rọ̀ tó dà pé wọn ò lè bá wọn gbọ́ ni ṣùgbọ́n dìmọ́nà yẹn ni ìwọ ṣe yìí Gani Adams ó dáa ìwọ ṣe ti ẹni yẹn bí dìmọ́nà ṣe rìlíìsì voice note sórí ayélujára nìyẹn bó ṣe rìlíìsì ẹ̀ sórí ayélujára nìyẹn bó ṣe rìlíìsì ẹ̀ dìmọ́nà ẹ̀ lódìdí rìlíìsì ẹ̀ kì í ṣe bá ẹ má ṣe mi pé kò sẹ́ǹdì ẹ̀sọ́ lóye o kò sí nǹkan tó ẹ lọ bàbá yẹn náà sọ tẹ bá wo voice interview máa yẹn ó dìdí sọ pé òun àtolóyè dòná olóyè lè máa jà fún Yorùbá nation yẹn òun yẹn kọ́ ní ìṣù bẹ̀tẹ̀ ọ̀rọ̀ yìí àárín èmi àti ẹ ló wà Gani Adams ọ̀rọ̀ yìí àárín èmi àti ẹ ló wà mọ́dẹ̀mọ́mọ́ ṣe nǹkan tí mo ṣe fún ẹni torí nǹkan tí ìwọ náà ṣe fún mi ẹni bá rí interview máa yẹn á sọ ẹ gbọ́ náà òun ni mo ṣe rìlíìsì kíní sórí ayélujára káwọn èèyàn náà mọ̀ pé ìkànnì òun ṣẹni tí wọ́n lè nunu fún òun ṣẹni tí Yorùbá lè gbójúlé òun ṣẹni tí Yorùbá lè fẹ̀yìntì òun ṣẹni tí Yorùbá lè sọ pé máa nìṣó àbò fẹ́ kó wa rìnrìn àjò tá a bá ń tẹ̀lé a gbọ́dọ̀ máa wẹ̀yìn ni ṣebí ẹ gbọ́ ńgbà yẹn tó wọ pé ìkan lára ọmọ ẹgbẹ́ òun ṣé bíkẹ́ lè mọ̀ pé nǹkan ti dà wọ́n pọ̀ dáadáa the same thing ló ṣẹlẹ̀ sí bàbá tí wọ́n sọ pé Gani Adams ò mọ léye tó ní kò mọ̀ lu bàbá ẹ̀ the same thing yẹn náà ni bàbá bẹ̀rẹ̀ lọ bàbá yẹn pé kí ni Gani yìí ṣe fún yín bàbá yẹn ó lè sọ kó má lè sọ tán pé ẹ báyìí lójú rí so bí dìmánà yìí ṣe rí nìyẹn bọ́n ló ṣe rí nìyẹn gbogbo wa náà la gbọ́ ńgbà kan tọrọ pé ó la fìlà borí bàbá Fáṣẹ̀hùn nílé Ifẹ̀ pé wọ́n kàn fẹ́ parí ìjà ni o ó dẹ̀ ṣí fìlà lórí àgbà ilẹ̀ Yorùbá ó ṣí fìlà báyìí wọ́n ló fi nà lórí adẹ̀gbọ́n náà pé bàbá kan náà pé Gani Adams dọ́dọ̀ ẹ̀ báyìí ó dọ́dọ̀ ẹ̀ pé wọ́n fẹ́ jà kí bàbá yẹn tó kágbádá wọn ní Gani ti ra mú agbádá ló sì ń bọ́wọ́ ló ti ra mú tó ti dìímú pàpàkùkù
ṣe bóun náà pé ibẹ̀ náà sọ pé bàbá yẹn gbà lọ so kẹ́ bá lè mọ̀ pé ẹni yìí sẹ́ òun gangan ló yẹ kó máa pè ní the most dangerous person in Yorùbá land ẹni tó ní ọmọ ogun 1 million tí wọ́n dẹ̀ pa ọba Yorùbá lójoojúmọ́ wọ́n pa ọba 3 kò sọ̀rọ̀ òun dẹ̀ lẹ́ni àkọ́kọ́ nílé ayé yìí tó kọ́kọ́ rèsì alarm dìmánà yìí ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ rèsì alarm nílẹ̀ Yorùbá pé nílẹ̀ Yorùbá o àwọn ISIS àwọn Al-Qaeda wọ́n ti wà nílẹ̀ Yorùbá. ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá sọ kẹ́mọ̀ kó ti tọ́ ni mi ò ń sọ̀rọ̀ anyhow kí n tó lè sọ̀rọ̀ kẹ́mọ̀ kó ti tọ́ ni. ISIS ni wọ́n ti wà ní òkè ògùn láti tí ó sì ti tó dàbí nǹkan tí ó jẹ́ ìbẹ̀rù nǹkan tó ń ba gbogbo àgbáyé lẹ́rù táwa sọ pé ní South West wọ́n ti wà kí ni àrídájú ọ̀rọ̀ yìí. nǹkan tí Ààrẹ Council sọ lórí àwọn ISIS tó wà ní Igboho Lusada ṣé mọ̀ pé ọ̀nà kan wà tí àwọn federal government fẹ́ ṣe pé Lusada tá já sí ọ̀nà bíi extreme end Igboho yẹn ọ̀nà yẹn láti ibi Lusada yẹn débi Igboho yẹn 2 hours ni tán bá lè connect pẹ̀lú Sokoto ó ní igbó tán máa fi connect pẹ̀lú Sokoto 3 hours ni Lusada wà ní ọ̀nà Ogun State but Lusada road náà pé àwọn igbó forest tó wà ní gbogbo Lusada road yẹn ìbẹ̀rẹ̀ náà wà. nínú àrídájú wa rí pé power bike náà wọ́n gbé síbẹ̀ more than 500 wọ́n dẹ̀ di ẹrù sí ẹ̀yìn ẹ̀ nǹkan ìjà olóró bóyá oúnjẹ wọn ló ti wà pẹ̀lú ẹ̀ wọ́n di sẹ́yìn ẹ̀ tó dẹ̀ pé àwọn tó strange kì í ṣe àwọn normal Fúlàní ṣe mọ̀ pé kò síbi tá à ní sí nílẹ̀ Yorùbá àwọn tó strange tá a tẹ̀ rírí nílẹ̀ Yorùbá àwọn ni. tẹ́ bá wo ní Ìbàràpá Òkè Ògùn Ṣakí pẹ̀lú Gbọ́ra ibẹ̀ yẹn ni àwọn Fúlàní pọ̀ sí jù tán gbé bẹ̀ gbogbo àwọn igbó tó wà ń bẹ̀ yẹn sìn wọ́n ti wà ń bẹ̀ nínú ìwádìí wa nínú information tó ti kàn mí nígbà tí ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá sọ kẹ́mọ̀ kó ti tọ́ ni mi ò ń sọ̀rọ̀ anyhow kí n tó lè sọ̀rọ̀ kẹ́mọ̀ kó ti tọ́ ni. ṣẹ́yìn náà gbọ́ òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ rèsì àlámù pé àwọn gáìsì yìí ti wà núgbó ṣùgbọ́n kí ló ṣe fún wa ọmọ ogun 1 million tó lóun ní kí ló fi ṣe ìjà ló fi jà fún ilẹ̀ Yorùbá ni àbí kí ni pàtàkì ẹ̀ kí ni kókó Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá gan-an tó lè nàka sí pé nǹkan ẹyọ kan báyìí lòun ṣe òòṣà tó dẹ̀ sọ pé ó ń gbé dìde ó fi ń gbowó lókè òkun ni lọ́wọ́ àwọn OPU tó kójọ síbẹ̀ a máa ní ẹ jẹ́ ká jọ gbé ilẹ̀ Yorùbá lárugẹ o ẹ jẹ́ àjọ gbé àwọn òrìṣà wa dìde o ẹ jẹ́ àjọ gbé àṣà àti ìṣe wa dìde o ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní òkè òkun yẹn tó yẹ pé wọ́n láìkì kọ́ṣọ̀ wọ́n láìkì àṣà àti ìṣe Yorùbá wọ́n wá rẹ́nìkan tó fẹ́ gbé dìde ẹ mọ̀ pé inú wọn máa dùn ó foyè ta àwọn kan lọ́rẹ ó fún àwọn kan lóyè ó gbowó ọwọ́ wọn gẹ́gẹ́ bá a ṣe bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ lórí social media ńgbà yẹn gẹ́gẹ́ bó ṣe sọ lórí social media ńgbà yẹn táriwo nínú fídíò pé ó gbé OPU dìde láti lè máa fi gba owó gbogbo ibi tó bá ti dá OPU síbẹ̀ owó ló ń gbà ó lóye tó ń dá fún lóṣù gbogbo owó yìí ẹni tó ná dọ́là tó lè máa ná dọ́là lójú agbo kò rí owó yìí fi kó tiẹ̀ fáwọn OPC kó fi empower wọn ẹ bá wọnú igbó ọ̀rọ̀ tó sọ yìí sì tó ní àwọn Al-Qaeda ti wọnú igbó yìí láti 2020 ló ti sọ 2020 ló ti sọ fídíò yẹn ẹ wá wò títí dòní olónìí ẹ ti wo ilẹ̀ Yorùbá ebi ń pawó àwọn àgbẹ̀ olè lóko wọn ò lè ṣẹ́dítì ẹni tó wá tún dìde tó sọ pé òun tún fẹ́ gba Yorùbá sílẹ̀ ìwọ yìí tún wá dìde ó kọ́kọ́ àtàkì ẹ̀ ó sọ fún pé àgbà tó ń pariwo ni pé àgbà òfìfo ni pé entertainer ni òun dẹ̀ sọ fún ẹ pé yes entertainer lòun ṣùgbọ́n entertainer yìí ò la máa fi gba Yorùbá nation olè títí olè wọ Kútọ́nù ó dé Kútọ́nù orí pé wọ́n ti mú síbẹ̀ inú ẹ̀dùn ayọ̀ ẹ̀kún ó bẹ̀ sí ní fọmọ Adéyẹmọ ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n lọ́jọ́ tòní ń sìn ta ló ní yẹ̀yẹ́ ta ló ní ààrẹ so Ìbà Gani Adams Ganiyu Adamu Ààrẹ Ọ̀nà àti ilé pè ẹ́ ní ibà because kò sí nǹkan kan tá a rí tó ṣe fún ilẹ̀ Yorùbá tá a fi lè máa respect yín pé agbára tẹ́ ẹ gbé lọ́wọ́ yẹn o ẹ fi ṣe nǹkan kan fún ilẹ̀ Yorùbá lójú tí yín báyẹn máa rí mi pé bọ̀bọ̀ yìí ń bú mi bọ̀bọ̀ yìí sọ sí mi bú yín ìtẹ̀ yìí ṣe là ń sọ fún yín tó bá yẹ pé lóòótọ́ àgbà gidi ni yín gbogbo kan tá à ń sọ yẹn nírí bí èébú ẹ kò máa wò pé jẹ́ wọn àkọ́ṣe sí ni tó bá yẹ pé àgbà rẹ ni yín ni o because
àwọ̀ tá a wà yìí ilẹ̀ Yorùbá nídìí ìrànlọ́wọ́ yín ṣùgbọ́n àárí yín bẹ̀ ẹni tó dẹ̀ tún dúró tó tún ṣe fún ẹ tún gbógun tì í. náà fún ẹ̀yin ọmọ ẹgbẹ́ Gani Adams lẹ́ẹ̀kan sí mo ní fídíò kan tí mo tún máa fún yín tẹ́ ẹ máa wò mo ní fídíò kan tí mo máa fún yín tẹ́ ẹ máa wò. bẹ nígbà tí bẹbẹ ń bẹ ọba tí yóò sì tún sì máa bẹ nígbà tí bẹbẹ ò ní sí mọ́. Mo mà kí Olúwa ọba Elédùmarè. Orúkọ mi ò yí padà, Ọlámídé Adésínà náà ni mò ń jẹ́ tí gbogbo yín mọ̀ sí Ọláfẹ́. ẹ̀yin èèyàn mi arákùnrin ló sọ pé àwọn 8 péré ló lọ lé olóyè o so kí àwọn lọ́ọ̀yà àwọn adájọ́ àwọn ọ̀tọ̀kùlúùlù tó máa ń wo prógrámù yìí kọ́ lè bá a mú ọ̀rọ̀ arákùnrin yìí dání torí ọ̀la nìgbẹ́jọ́ ọ̀la ni wọ́n máa jẹ́jọ́ kọ́ lè pe arákùnrin yìí mọ́ torí pé ó ní ọ̀rọ̀ láti bá ìgbẹ́jọ́ sọ lórí àwọn tó lọ ká olóyè ọmọ Adéyẹmọ mọ́lé so ẹjá gbọ́ nǹkan tó sọ. a máa refresh. èmi lọ́mú Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ogun tí ẹ ti mọ̀ mí pé òdú ni mi kì í ṣàìmọ̀ fún mi. àwọn wèrè wọn lágbára wọn lè fi jà fún. mo kí gbogbo àwa ọmọlẹ́yìn Kristi pátápátá ìpè àkú ọdún èní lágbára pẹ̀lú ògo Ọlọ́run à ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti láàyè rere. mo tún wá fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí ìpè àkú òǹgbẹ. gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ mi ti ẹ̀ ráyè gbogbo rádàtà tó ń sọ. tó bá tún ní ká jà ká sọ pé a ti parí ẹ̀ ó ti tán Yorùbá lónìí. àwa Yorùbá ibo la tí ìṣọ̀rẹ́ dé tá a máa ja àjà díjú ìjà. mo kí ẹ̀gbọ́n mi Aláàjì Olúwa dá mi láre èèyàn dá ọlọ́mọ wẹ́wẹ́. akígbayà Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run ló jẹ́ kó rí bẹ́ẹ̀ brọ́dà mi gbogbo àwọn ará Sweden ńkọ́. ẹ tún bá mi lórí ètò lálẹ́ yìí kẹ́ wo nǹkan tí mo tún gbé dé. gbogbo ẹ̀yin tẹ́ máa ń pe àwọn ọmọ ẹgbẹ́ Ìbà Abíọ́dún Gani Adams láláṣejù ṣe tún ti ń rí báyìí. mo fẹ́ jẹ́ kẹ́ wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń lọ ọ̀rọ̀ yìí kò lè gbé inú mi dọ̀la ni mo ṣe jáde lálẹ́ yìí. mo bẹ̀rẹ̀ ètò yìí lọ́múná lọ mi ì lè fi ètò yìí sílẹ̀ láti lè tọ́ tọ́ jẹnẹrétọ̀ máa ṣe. wọ́n jẹ́ kó yí ẹ náà ni pé irọ́ ló fẹ́. torí bó ṣe ń ká mi lára sí. àṣírí ẹ̀ tó fi. ọ̀rọ̀ táwa ń sọ lórí social media kò ń ṣe àsọ jẹun kò ń ṣe àsọ gbowó torí ọjọ́ ọ̀la wa àti ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni. tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn tẹ́ wà lórí ètò ẹ máa bá mi ká lọ àbí ẹ bá mi ṣí fóònù yìí. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ kọ́kọ́ bá mi gbọ́ ọ̀rọ̀ kan ẹ bá mi ṣí fóònù yẹn. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ kan ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi lórí ètò ẹ láì. generation 70s ni mí láti 70s tó ti bí àwa yìí ó máa dáa náà ni àárí olórí orílẹ̀-èdè tó jáde rí tó àdẹ́sùn ọmọ Nàìjíríà pé ayé yìí ò ní dáa tó ní Nàìjíríà ò ní sunwọ̀n tó ní Nàìjíríà máa bàjẹ́ ni gbogbo wọn ló máa dáa náà ni. bàbá wa Bọ́lá Ahmed Tinubu jáde lálẹ́ yìí orí ọ̀rọ̀ ó máa dáa náà sọ. a parí Elédùmarè festival lénìí èmi àti kan náà àwọn Ìbà local government coordinator Comrade Ayọ̀délé à ń sọ̀rọ̀ ìjọba Nàìjíríà àti bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé nǹkan ọyọ kan ṣó tó wà wájú bàbá yìí bó ṣe ń sún lọ yìí tó bá má lè sún débì kan á máa rọ ará onílé àti ará àlejò lọ́rùn ṣáà lè débẹ̀ lọ bá wọn fà á ni ṣùgbọ́n àmọ́ ó lọ́pọlọ. ibi tí mò ń lọ rèé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí Lady K ń sọ bó ṣe bú bàbá wa Bọ́lá Ahmed Tinubu lálẹ́ yìí dáadáa. bẹ́ẹ̀nu ẹ̀sán mi ò ráyè láti gbọ́ yẹn. lórí nǹkan tó ń lọ lórí afẹ́fẹ́ lórí olóyè Sunday Igboho. nǹkan gan tí mo àti àwọn ọmọ ẹgbẹ́ OPC. mi ò ráyè. àti voice note Ìbà Abíọ́dún Gani Adams tó ti ṣe ní ọdún méjì sẹ́yìn
tẹ̀sẹ̀ wá ń gbé jáde lọ́dún yìí tẹ̀ wá fẹ́ wá máa fi sọ nǹkan tí ò yẹ kẹ́ sọ private talk ọ̀rọ̀ orí tẹlifóònù gbogbo wa ta ló fẹ́ fìdí ẹ̀ wò tí díẹ̀ ò ní rùn ta ló lè lọ wo private talk ẹ̀ lórí fóònù láàrin ọ̀sẹ̀ kan ká má rẹ̀ ẹni tó ti máa sọ̀rọ̀ tó máa lòdì sí òfin Nàìjíríà talk less of pé èèyàn alára bíi tì kábọ̀ tó lẹ́jà fìdẹ́lẹ̀. mo fẹ́ jẹ́ kó dá wa lójú wọ́n ti ní kégbèrègbè àwọn ọmọ OPC àti ń bá kílẹ̀ Yorùbá bá dá àti ń bá lọ torí àwọn Yorùbá pòwe kan pé ogun tí Yorùbá fẹ́ fi ọdún méje jà ọjọ́ méje la máa fi ń pilẹ̀ ogún ọdún rèé ta ti dá Olókun Festival Foundation sílẹ̀ 30 years rèé tó pé 30 ọdún tí Ìbàbíọ́dún Gani Adams ń gbá ìjàngbara bọ̀ nínú ẹgbẹ́ OPC Sunday Igboho tí gbogbo yín pariwo yìí ẹ yọ 30 years kúrò nínú ọjọ́ orí ẹ̀ ọmọ ọdún mélòó ní Sunday Igboho ogun mélòó ló jà ńgbà náà báwo ló ṣe dún ńgbà náà gbogbo yín pọ́nlé ẹ̀ ń ṣe gbà ẹ̀ ń ṣàwọn ẹ̀ ń ṣe kókó bàbá àṣàsùn ṣé ẹ lè tọ́ka sí Haúsá tí Fúlàní mú látìgbà tí Yorùbá Nation ti Fúlàní tí Sunday Igboho ti mú látìgbà tí Yorùbá Nation ti bẹ̀rẹ̀ ṣé ẹ lè dá. àwọn ọmọ Yorùbá Nation dòdò àké pariwo ẹgbẹ́ ìbéèrè tí òpònú àpòdà ẹgbẹ́ ìbéèrè tó béèrè Olódùmarè wẹ́ ẹ fẹ́ ti ọ̀rọ̀ sí wa lẹ́nu ni a lè jábọ́ orí ayélujára la wà. arúkọ terrorist tàbí kidnapper tí Sunday Igboho mú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ àwọn ò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn OPC máa pé 30 years lọ́dún yìí Olókun Festival Foundation ta fi ń gbé àṣà àti ìṣe ga nínú OPC ó máa pé 20 years tán dání ó máa pé 21 years lọ́dún yìí ogun tí Yorùbá fẹ́ fi ọjọ́ méje jà ọdún méje ni Yorùbá fi ń pilẹ̀ ara ẹ̀ ní Ìbàbíọ́dún Gani Adams ń ṣe yìí wọ́n ń bá Ọlọ́ṣun bọ Ọ̀ṣun wọ́n ń bá Ọlọ́ya bọ Ọya wọ́n ń bá Oníṣàngó bọ Ṣàngó wọ́n ń bá Ọlọ́bàtálá bọ Ọbàtálá wọ́n ń bá Ológun bọ Ògún wọ́n ń bá Elégún ṣe Égún wọ́n ń bá Olórò ṣorò àwọn onílẹ̀ tí Olúwa Elédùmarè dá sílẹ̀ Yorùbá tá ti fi ẹ̀sìn pátì àwọn yẹn la kọ́kọ́ máa gbé dìde tẹ́ bá lè fẹ́ jagun ogun inú ẹ̀mí náà máa ń jà kí wọ́n fi ń jẹ ogun. ẹ̀yin èèyàn mi ṣẹ́yìn náà ti gbọ́ bẹ́yẹn ṣẹ́yìn náà ti gbọ́ lẹ́nu arákùnrin pé ó ń bọ́ lọ́ṣun bọ̀ṣun ó bó lógun bọ̀gún ó bá olóṣìṣà ń bòrìṣà tógun bá dé àwọn òrìṣà iná máa gbé dìde ẹ rántí fídíò tí ó jáde tí ìyàwó kan sọ láti ìlú tó ibi tí Gani Adams ń pè ní ìlú ẹ̀ Arigidi Àkókò tó ní òrìṣà kan bẹ́ẹ̀ pé màálùú funfun náà fi ń bọ́ pé ṣùgbọ́n dúdú òun ni Gani Adams fi ń bọ́ ṣèbẹ́yìn náà gbọ́ ara ẹ̀ lélẹ́yìn ó láfi pariwo pé gbogbo ẹ̀yin olórìṣà ilẹ̀ Yorùbá ẹ má pe Gani Adams sí òrìṣà yín mọ́ kì í ṣọmọlé yín kìdẹ̀kùdẹ̀ báyìí mọ̀ nípa bí òrìṣà kì í ṣọmọ òrìṣà yẹn so òrìṣà tó bá ń bọ́ lé tiẹ̀ ló yẹ kó lọ máa bọ àbẹ́lẹ̀ tó bá ṣẹ́ fún ara ẹ̀ ló yẹ kó máa bọ kì í ṣe àwọn òrìṣà olórìṣà so ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ jẹ́ aṣọ́ra ṣe kómi má bàa tẹ̀yìn wọ ìgbín wa lẹ́nu torí pé arákùnrin yìí ẹ̀yin náà rí pé kò síbi tó ti jà fún ilẹ̀ Yorùbá kò sí nǹkan kan tó fi jà fún ilẹ̀ Yorùbá so ẹ jẹ́ aṣọ́ra wa láti máa invite ẹ̀ wá síbi òrìṣà wa gbogbo ẹ̀yin abọ̀rìṣà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ jẹ́ aṣọ́ra o torí ẹni tó bá máa dáṣọ fún èèyàn tọrùn ẹ̀ lákọ́kọ́ ń wo ẹni tó ń gbé òrìṣà dìde tó ń fún ẹrẹ ò lè jà fún àwọn òrìṣà ilẹ̀ Yorùbá ọ̀hún tó fi ń pa àwọn ọmọ òrìṣà yẹn lójoojúmọ́ láti 2020 tó ti rẹ́sì àláàmù pé àwọn àìkádà ń bẹnu igbó tí ò rí nǹkan kan ṣe sí tó fi pa ọba mẹ́ta lẹ́kìtì tí ò rí nǹkan kan ṣe sí alóòwá fẹ́ máa bá yín bo òrìṣà ẹjẹ́ afura o ẹjẹ́ afura o odò àgbèwá o ẹ ṣé mo dúpẹ́. oògùn àtòògùn òun náà fi ń jagun àwọn ẹ̀mí kan wà tó jẹ́ pé ẹ̀mí àìrí tá a bá jagun débì kan àwọn bàbá wa sọ pé eríwo dìde èròyà dìde kí ni ìtumọ̀ ẹ̀ ó ní bó ṣe ń ṣe tí ogun bá bẹ́ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tó gbọ̀n òun bá fẹ́ tó fẹ́ tó. gbẹnu ẹ sọ ọjọ́ tó ti ṣubú. nǹkan tí mo fẹ́ kó sọ ni kó sọ. lọ́ọ̀yà Sànúsí. ó ṣe é sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ọba
Adéyẹyẹ Ọ̀jájá 1 Ọ̀jájá 2 Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ṣe bá Abíọ́dún Gani Adams tán kò pẹ́ àṣírí ni mo fẹ́ tú fún yín máa tú lọ́ọ̀yà Sànúsí ẹjọ́ agbára ṣe wà fún wọn sí. ẹjọ́ mo fẹ́ kẹ́ now ibi tí ẹ jẹ́ kí n lọ sínú bone of contention. ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ bí gangan bàbá wa igbákejì òrìṣà ọba Adéyẹyẹ Ọ̀jájá 1 Ọ̀jájá 2 Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ṣe bá Abíọ́dún Gani Adams tán kò pẹ́ àṣírí ni mo fẹ́ tú fún yín lọ́ọ̀yà Sànúsí ó sáf Ìbà Abíọ́dún Gani Adams ní lẹ́tà wípé ọ̀rọ̀ tí Ìbà Abíọ́dún Gani Adams sọ lórí ọ̀rọ̀ Sunday Igboho pé kí Ìbà Abíọ́dún Gani Adams lọ revoke ẹ̀ kán bọ́ sórí afẹ́fẹ́ kan tọrọ apology páwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ bí àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á pàdé ní court ó lóun fún Ìbà Abíọ́dún Gani Adams ní 5 days Ìbà Abíọ́dún Gani Adams pé lọ́ọ̀yà wọn just only one lawyer pé kó right wọn padà pé ìtọ́kì ìbọ́lẹ̀ ó padà sẹ́nu wọn kò sí nǹkan tó jọ. now ẹ̀yin ènìyàn mi nǹkan kan ni mo fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ń sìn fún ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń wò pé kò yẹ ká jà kò yẹ kí ó yẹ kí olóyè jèbùrẹ́ nì ó yẹ kí olóyè gbọ́ nì ó yẹ kí kò yẹ kí olóyè gbé Ìbà Gani Adams lọ gbé Ganiyu Adamu lọ sí kóòtù ṣé ẹ mọ̀ pé asọ́nìsọ wípé àwọn ọba ilẹ̀ Yorùbá kan dá sí mi ò tiẹ̀ wo bíi tiẹ̀ gbọ́ eléyìí gan nínú fídíò ìbá ọ̀tọ̀ níbi tí mo fẹ́ kó sọ ṣùgbọ́n mo gbélé mo wá fẹ́ fi pàkíyèsí pé ṣé ẹ mọ̀ pé èmi náà sọ pé àwọn ọba kan nílẹ̀ Yorùbá mo ní wọ́n gbégbèsè pé kí Gani Adams kó ṣe ọ̀rọ̀ yẹn lábẹ́lẹ̀ pé kó parí ọ̀rọ̀ yẹn pé kó lọ bẹ bàbá wo lóyè pé kó má bínú pé òun kọ́ ló pa Bọ́lá Ìgè o kìdẹ̀ ń ṣe agbanipa kó ṣàtọrọ àforíjì ó ti yé ṣé ẹ mọ̀ pé mo sọ ní sọ pé dìmánà yìí ní ohun tóun ti sọ òun ti sọ kò sí nǹkan tó lè yẹ mọ́ òun lẹ tún gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ yìí o so kẹ́ bá lè mọ̀ pé òun gangan ló fẹ́ fi ìtìjú kárùn ló fẹ́ fi ìtìjú wọ ibi tí ò yẹ kó wọ̀ wẹ́ mi ò wá mọ̀ o bóyá àwọn onílẹ̀ ló wò pé ibi tó yẹ náà nìyẹn ṣá o so ẹja máa wo ibi tí ọ̀rọ̀ yẹn máa bọ́ sí so ṣùgbọ́n kọ́ ẹ̀kọ́ lè mọ̀ pé ọ̀rọ̀ yẹn kò sí lọ́wọ́ olóyè ọmọ Adéyẹmọ rárá kó má dẹ̀ pẹ́ wò lọ́jọ́ ọ̀la pé olóyè ó yẹ kó pè fún píìsì ni àbóyẹ ká parí kínní ni so ẹ̀yin tẹ́ ń gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ inú mi á dùn tẹ́ bá lè wo fídíò yìí o kẹ́ lè mọ̀ pé dìmánà yìí ló sọ pé no ètò òun bọ́lẹ̀ kó bọ́ sẹ́nu Ààrẹ Ọ̀nà Kakanfò lòun òun dẹ̀ gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ tóun dúró lé lórí so ìyàlẹ́nu ló kò wá jẹ́ fún mi sí nígbà tó sọ pé ó tún gbọ́rọ̀ lọ kóòtù pé olóyè ti wọ́ bọ privacy òun ṣe bí ọ̀rọ̀ yẹn ló yẹ kó dúró tì pé òun sọ̀rọ̀ yẹn òun sọ kó dẹ̀ defend ara ẹ̀ so ìwọ tún ní 50 billion tó tún béèrè ọ̀rọ̀ voice note pé wọ́n release orí ayélujára ni tó fi dé ọ̀dọ̀ olóyè ọmọ Adéyẹmọ tó fi dọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tó fi dọ́wọ́ tèmi gorí orí ayélujára ni mo ti rí tí mo ti download ẹ̀ so kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ o ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká máa gbọ́ voice note yìí lọ ẹ ṣé mo dúpẹ́ kákọ̀ refresh kéèsì yẹn fún wọn ni kọ́ lè mọ nǹkan tí kọ́ lè mọ wàhálà tó ń bẹ wájú ara wọn tí wọ́n fún ara wọn kóra wọn sí. sísọ lórí ọ̀rọ̀ Sunday Igboho pé kí Abíọ́dún Gani Adams lọ revoke ẹ̀ kán bọ́ sórí afẹ́fẹ́ kan tọrọ apology páwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ pé àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á pàdé ní court ó lóun fún Ìbà Abíọ́dún Gani Adams ní 5 days Ìbà Abíọ́dún Gani Adams pé lọ́ọ̀yà wọn just only one lawyer pé kó right wọn padà pé ìtọ́kì ìbọ́lẹ̀ ó padà sẹ́nu wọn kò sí nǹkan tó jọ 5 days pé ààrí kẹsà fún wọn ní way court ìgbà tó tún yá another lawyer tún jáde wọ́n pè ní lọ́ọ̀yà Pẹ̀lúmi ṣá
òun ló jáde fún Ìgbòho nígbà tó ń mu sí Benin Republic òun ló sọ pé Sunday Igboho ń ké bíi baby pé he's crying like a baby. Thank you. lọ́ọ̀yà pẹ̀lú mi yẹn. ẹ ṣeun ẹ ṣe. ìyẹn náà jáde ó tún kọ lẹ́tà sáàrẹ ní nǹkan tí lọ́ọ̀yà Sanusi sọ yìí ààrẹ tún ní no wọ́n tún ní kí the same lọ́ọ̀yà yẹn náà kó lọ answer ẹ̀. ó lóun fún Ìbà Abíọ́dún Gani Adams òun fún wọn ní 48 hours. lọ́ọ̀yà yìí kan náà ló ní tí 48 hours tó bá fi lè pé tí Ìbà Abíọ́dún Gani Adams ò bá ṣe nǹkan táwọn fẹ́ wọ́n á jọ pàdé ní court. bàbá ò dá wọn lóhùn lọ́ọ̀yà Ìbà Abíọ́dún Gani Adams tó right wọn padà kò sí nǹkan tó jọ. nínú ẹ̀ ṣèbí lọ́ọ̀yà máa jẹ́ nínú lẹ́tà tí ṣé lọ́ọ̀yà ẹ̀ kọ ìgbà tí yẹn tún lọ ó tún decide ó tún gbé lọ́ọ̀yà kẹta jáde Sunday Igboho lọ́ọ̀yà kẹta ó ti sá Ìbà Abíọ́dún Gani Adams níwèé wọ́n wá láwọn fẹ́ gba 10 billion naira lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wípé wọ́n bà orúkọ Sunday Igboho jẹ́. Lady K ṣe mo yọ ọdún tó fi bú Ìbà Abíọ́dún Gani Adams ara àwọn ajá Sunday ni o ó ti bú ààrẹ orílẹ̀-èdè lálẹ́ yóò ti bú Bọ́lá Ahmed Tinubu ó ti bú bàbá ẹ̀yàn ọmọyọmọ lálẹ́ ẹ̀dẹ̀ lẹ́fẹ́ gba Yorùbá Nation nínú ẹgbẹ́ OPC Ìbà Abíọ́dún Gani Adams a ní lọ́ọ̀yà tó lé ní 5,000 qualified lawyer over 5,000 a ní ZAN a ní dárúkọ wọn tabaníkà lọ wọnú ààrẹ in council gangan nínú ààrẹ in council ó dà pé lọ́ọ̀yà mẹ́ta wà nú ẹ̀ ZAN kan mi ní dárúkọ wọn. ẹ bá mi share ètò yìí ẹ bá mi share. gbogbo wọn yóò ti jáde rárá lọ́ọ̀yà àti Ìbà Abíọ́dún Gani Adams ti ń lò láti bí 20 years ago ló kàn sí ń kọ lẹ́tà ló ń right wọn ló ń fún wọn lésì. ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbọ́ o mo fẹ́ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí lọ́ọ̀yà kẹta yẹn orúkọ ẹ̀ ń jẹ́ Olútọ́lá Àìná òun ni lọ́ọ̀yà kẹta tí Sunday Igboho ti gbé. ẹ máa jẹ breakfast yìí. wọ́n tún wá padà right bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n kọ lẹ́tà sí Bọ́lá Ahmed Tinubu Bọ́lá Ahmed Tinubu yìí ní Sunday Igboho sọ nígbà náà pé àwọn ò ní jẹ́ kí election wáyé ní 1990 ní year 2003 ṣe 2004 láwa yìí. irọ́ 2023 2053 2024 láwa yìí. ó ní 2023 nínú ọ̀rọ̀ ẹ̀gbá yẹn ó lé election ò ní wáyé ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ dìbò a máa yìnbọn fún yín látẹ̀yìn ni. lọ mú fídíò tó ti sọ wá. kò sí nǹkan tó ń jẹ́ election ó ní Yorùbá Nation làwọn fẹ́. ẹni tẹ́ ní kò ní selection ẹni tẹ́ kọ́ wọlé ẹ̀yin yìnbọn fún wọn látẹ̀yìn òun náà lè wá lẹ kọ lẹ́tà sí yìí o ó wá ní kí. ṣebí ọ̀gá ẹ̀kọ́ sọ pé Tinubu ló ń ṣiṣẹ́ fún wá ètò tuntun fẹ́ máa tún máa yìnbọn fún yàn látẹ̀yìn ó ló gba clearance ni lọ́dẹ̀ lẹ́yìn pípù yìí. President Bola Ahmed Tinubu kó lọ arrest Ìbà Abíọ́dún Gani Adams torí pé Ìbà Abíọ́dún Gani Adams bà President Bola Ahmed Tinubu ó bà lórúkọ jẹ́. ẹni tó sọ pé wọn ní dìbò fún ẹni tó sọ pé wọn máa yìnbọn fún wọn látẹ̀yìn òun náà ló ránṣẹ́ sí wọn pé kó lọ gbé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá so believe pé ààrẹ President Bola Ahmed Tinubu àtàwọn adviser wọn daft bíi tiẹ̀ ẹni tó ti ń fẹ́ kí Yorùbá tó kílẹ̀ Yorùbá rójú kílẹ̀ Yorùbá ráyè ẹ wá ní kó wá lọ gbé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ṣe believe pé ipò kékeré ni. ó dá ẹja wò. bàbá wa Bọ́lá Ahmed Tinubu mọ ipò tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ nílẹ̀ Yorùbá mi sọ̀rọ̀ Ìbà Gani Adams mo ń sọ̀rọ̀ ipò Ààrẹ Ọ̀nà Kakanfò mi ò sọ̀rọ̀ Ìbà Gani Adams mo ń sọ̀rọ̀ ipò Ààrẹ Ọ̀nà Kakanfò President Bola Ahmed Tinubu wọ́n mọ rírì ipò yẹn nílẹ̀ Yorùbá rírì ipò yìí náà ni bàbá yìí ń lò tẹ̀fíǹtì fúnra ara yín náà lẹ́fẹ̀ẹ́nu ara yín jẹ́ fún wa pé ẹ̀ ń dọ́gbọ́n ẹ fẹ́ fi ọ̀rọ̀ tí Ìbà Abíọ́dún Gani Adams kán lè jáde kí ìjọba lè fi òfin gbé wọn kán lè lọ tì wọ́n mọ́lé ṣùgbọ́n iná tó dá sílẹ̀ fẹ́ yẹ gúnugún Ìbà Gani Adams ẹ̀yẹ yín ló ń padà kù sí báyìí o ẹ fi ń sunra yín jẹ ni o
ìwọ Sunday Igboho yìí kan náà ni o ẹ jẹ́ wá gbé yín débẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá mi ṣí fóònù yìí ẹ jẹ́ kí n tún gbé yín débẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà DSS tó declare Igboho ní tó declare Igboho ní wanted tó lọ bombard ẹ̀ DSS yẹn náà ni Sunday Igboho tó wá kọ lẹ́tà sínsìn wípé kó lọ arrest Ìbà Abíọ́dún Gani Adams torí pé ó bà orúkọ olórí orílẹ̀-èdè jẹ́ ṣe rí pé bá làákàyè ìwọ tó sì lẹ́jọ́ tó fẹ́ jẹ́ nílẹ̀ Nàìjíríà ìwọ tó rúkọ ẹ ìwọ tó lè gba Muritala airport wọlé Sunday Igboho tó bá gba Muritala airport wọlé máa fi ẹgbẹ́ OPC sílẹ̀ mi ní ṣe OPC mọ́ ní èní ọjọ́ Sunday Easter mo kà Monday Tuesday Wednesday Thursday Friday Sunday Igboho wá sí Nàìjíríà mo fọlọ́run ṣẹ̀rí mo fi títóbi Ọlọ́run bá ṣẹ̀rí máa sanwó flight yẹ but lọ gba Muritala airport wọlé Sunday tó bá jẹ́ olórí ọmọ ọkọ ni ẹ lọ gba Muritala airport wọlé òkú yẹ tó wá ṣe tó fún ẹjọ́ tó ní sí 4 days Benin Republic ló gbà wọlé ṣé àmàṣírí yẹn ni wọ́n fẹ́ tó ní kò. àwọn wo ló fún ní 4 days ọ̀hún àwọn wo ló fún ní 4 days yẹn ṣé àwọn tó fẹ́ mú yẹn náà ló fún ní 4 days yẹn alẹ́ ẹ̀gbádùn ìyẹn lẹ́ẹ̀ máa wò lẹ́yìn ẹyẹ ẹ̀ẹ́tẹ́yẹ rí. sí ó mọ̀ pé kò síjọba ìwọ náà lè sọ báwọn DSS yìí o tẹ́ ẹ bá fẹ́ wálé mi ẹ wá bíi 2 million ẹ má wà lóru ẹ má wà láàárọ̀ ẹ má òru ni ẹ wá ìgbà tó dé oyè àdánù ni wọ́n gbé ẹ̀fọ́ fẹ́ǹsì ni ọ̀lẹ́ fẹnujáwáyà fẹnugba nation wọ́n gbé ẹ̀fọ́ fẹ́ǹsì ni wọ́n wá àwọn mélòó ní DSS tán wá let me tell you something they are just 8 in number I'm telling you mo sọ bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà lẹ́nu wọn ò gbé àmọ́tàkì kan wá àwọn DSS tó wá ní Sunday Igboho 8 ni wọ́n. ẹ̀yin èèyàn mi ibi gangan tí mò ń lọ lélẹ́yìí ṣe mọ̀ pé now justice for Afar ibi tá a dé yìí ló yẹ kí àwọn ọmọ Yorùbá kan ti dìde báyìí fún justice fún Afar justice fún Àdùgán àti ẹnì kẹta tí wọ́n pa nílé olóyè ọmọ Adéyẹmọ ó yẹ ká béèrè justice fáwọn méjì Afar àtàdùgán ẹ̀pá àwọn méjì yẹn náà ni ọwọ́ tá a wà yìí ó yẹ kí gbogbo ọmọ Yorùbá ráìtì lẹ́tà níbi tí arákùnrin yìí sọ̀rọ̀ dé yìí ó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá sìn lẹ́yìn ìgbà tí Ganiyu ọ̀gá rẹ̀ Àdàmú tó bá ṣẹ̀wọ̀n tán ó yẹ ká tún pe bàbá yìí dìsẹ́dìmọ́nà yìí ó yẹ ká wá pè lẹ́jọ́ àwọn méjì tí wọ́n pa sílé olóyè ọmọ Adéyẹmọ torí ó jẹ́ kó yé wa pé àwọn 8 péré ni kó provide wa láwọn 8 yẹn kó jẹ́ ká mọ àwọn 8 tó wálé olóyè yẹn so wàhálà tí ọ̀gá ẹ àtiwọ́ àtàgbẹnusọ ọ̀gá ẹ tẹ̀ dá sílẹ̀ ilẹ̀ Yorùbá lè jẹ́ tán ibi tí arákùnrin yìí ti sọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ bóyá ẹ máa bá mi kọ́ọ̀tì fídíò yìí níbí yìí ni mo tiẹ̀ máa kọ́ọ̀tì ẹ̀ fún ara mi gan a gbọ́dọ̀ máa béèrè justice fún Àdùgán àti Afar tí wọ́n pa nílé olóyè ọmọ Adéyẹmọ àti gbogbo dúkìá ọmọ Adéyẹmọ tí wọ́n bàjẹ́ torí arákùnrin jẹ́ oyé wa báyìí pé àwọn DSS tó lọ pé they are just 8 in number pé 8 ni wọ́n that means ó mọ̀ nípa àwọn tó lọ lé ọmọ Adéyẹmọ ibikíbi tí arákùnrin bá wà gbogbo ọmọ Yorùbá ẹ bá wa wá jáde o ibi tí arákùnrin bá wà torí ọ̀rọ̀ yìí ó dẹ̀ pé kúregbé àwọn ọmọ Yorùbá ò fọkàn sí ìyàwó Àdùgán ńkọ́ kó wá wẹni tó pa ọkọ rẹ̀ o Afar ńkọ́ fámìlì Afar ńkọ́ kó wá wẹni tó pa wọ́n lọ́mọ o tó pa wọ́n ní bàbá tó pa wọ́n lẹ́bùrò tó pa wọ́n lẹ́gbọ́n o ibi tá a dé tí arákùnrin yìí sọ̀rọ̀ dé arákùnrin yìí tó bá yẹ pé ibi tó ti yẹ kó ṣe ni kò yẹ kó sunlé ẹ̀ lálẹ́ yìí ó yẹ kí wọ́n lọ gbé ni kó tiẹ̀ kọ́kọ́ wà látìmọ́ ó yẹ kọ́kọ́ lọ tì í mọ́lé náà nítorí ọ̀rọ̀ tó fẹnu ara ẹ̀ sọ yìí ó ní wọn ò ju 8 péré
tó kọlu olóyè ọmọ Adéyẹmọ ẹ bá mi tú ọ̀rọ̀ yìí gbọ́. sì ń declare Sunday Igboho wanted ìjọba tó ní kò sí ó mọ̀ pé kò sí ìjọba ìwọ náà ní sọ báwọn DSS yìí o tẹ́ ẹ bá fẹ́ wálé mi ẹ wá bíi 2 million ẹ má wà lóru ẹ má wà láàárọ̀ ẹ má òru ni ẹ wá ìgbà tó dé oyè àdánù ni wọ́n gbé ẹ̀fọ́ fẹ́ǹsì ni ọ̀lẹ́ fẹnujáwáyà fẹnugba nation wọ́n gbé ẹ̀fọ́ fẹ́ǹsì ni wọ́n wá àwọn mélòó ní DSS tó wá let me tell you something they are just 8 in number I'm telling you mo sọ bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà lẹ́nu wọn ò gbé amọ̀tàǹkì kan wá àwọn DSS tó wá ní Sunday Igboho 8 ni wọ́n àwọn ọmọ tó pé 8 they are just 8 in number. ẹ̀yin èèyàn mi ṣe tútú ọ̀rọ̀ yẹn gbọ́ ó láwọn ọmọ tó pé àwọn ọmọ tí wọ́n pé àwọn ọmọ tí wọ́n pé ṣẹ́yìn náà ti rí pé Gani Adams ó gbọ̀n nípa àkọlù sílé olóyè ọmọ Adéyẹmọ torí pé àwọn ìjẹ́ kó yí òun pé ní ìbẹ̀rẹ̀ ó jẹ́ kó yí wa pé ọmọ minúminú Gani Adams lòun ṣé ẹ mọ̀ pé ó sọ ń sìn wípé àwọn tó lọ lé olóyè pé di àjọ 8 gbogbo alágbọ́rọ̀ yẹn ṣùgbọ́n àsìkò tá a gbọ́dọ̀ react lórí ọ̀rọ̀ yìí rèé nítorí pé ọ̀gá wọn ó tún lọ court ó tún béèrè fún 50 billion lọ́wọ́ olóyè ọmọ Adéyẹmọ wípé ó ti ọwọ́ bọ privacy òun so àwọn ọ̀rọ̀ tí ọmọ ẹ̀ sọ yìí ní ìròpó yẹ ká kó ọ̀rọ̀ ìdànù ẹ̀yin ọmọ Yorùbá àsìkò yìí kò yẹ kí arákùnrin yóò súnlé àsìkò tá a wà yìí justice for Àdùgán justice for àfà ló yẹ ká máa béèrè lọ́wọ́ arákùnrin ó yẹ kí gbogbo àwọn fámìlì àfà àti fámìlì Àdùgán kó wá arákùnrin rí kó máa bá ṣe kéèsì yẹn lọ́tọ̀ kó kò máa treat kéèsì yẹn lọ́tọ̀ kí gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ èyí gbogbo ọmọ Yorùbá nílé àti lókè òkun ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ lẹ́tà sí arákùnrin yìí kí wàhálà yẹn kó lè ráyè tóbi lọ́rùn ọ̀gá wọn Gani Adams kí wàhálà yìí lè tóbi lọ́rùn ẹ̀ torí pé ó ti fún ara ẹ̀ forí jálẹ̀ agbọ́n odidi ọba Ọọ̀ni of Ifẹ̀ bá sọ̀rọ̀ pé kó parí ọ̀rọ̀ yìí ó kọ tí ikú kò gbọ́ ọ̀sẹ́nu ọba Ọọ̀ni of Ifẹ̀ àwọn lọ́ọ̀yà bíi 3 gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe sọ ni wọ́n kọ lẹ́tà pé parí ọ̀rọ̀ yìí lọ tọrọ àforíjì ó ní láé ńgbà tí ìgbẹ́jọ́ kù ọ̀la Gani Adams ṣe sá lọ sí kóòtù ní ìjẹta ó ṣe lọ sọ fún ọ pé òun náà tún lówó láti gbà lọ́wọ́ olóyè o torí pé lọ́ọ̀yà ẹ̀ ń jẹun lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀ ń gbowó lọ́wọ́ at least oúnjẹ ti dé fún lọ́ọ̀yà náà nìyẹn kẹjọ ó dé kí lọ́ọ̀yà ó jẹun ni àmọ́ yẹn kẹjọ ó dé kí lọ́ọ̀yà ó jẹun ni ṣùgbọ́n àwọn lọ́ọ̀yà olóyè ọmọ Adéyẹmọ ajìjàǹgbara ní gbogbo wọn mọ̀ nǹkan tó lóyè ń jà fún so wọ́n mọ̀ pé ẹ̀yin ènìyàn mi ẹ bá wa pariwo síta arákùnrin wọn gbọ́dọ̀ arrest ẹ bàbá mi olóyè ọmọ Adéyẹmọ mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ sà gbogbo ẹ̀yin ajìjàǹgbara mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ o arákùnrin wọn gbọ́dọ̀ gbé wọn gbọ́dọ̀ arrest arákùnrin kó treat ọ̀rọ̀ tiẹ̀ lọ́tọ̀ kó pè é bó ṣe délé olóyè kó béèrè lọ́wọ́ ẹ̀ àwọn 8 tó sọ yẹn kó dárúkọ gbogbo wọn bàbá mi olóyè ẹ gbọ́dọ̀ sùn dádì mi ẹ dìde arákùnrin yìí ń bẹ lára àwọn tẹ́ ẹ máa sáàfù ní lẹ́tà gbogbo ọmọ Yorùbá arákùnrin yìí ń bẹ lára ẹni tá a máa bẹ̀rẹ̀ sí ní fọrẹ́rì ẹ̀ báyìí kó jáde kó wá provide àwọn kó àwọn 8 yẹn kó wọn jáde a fẹ́ mọ̀ wọ́n torí a mọ̀ pé nínú àwọn 8 yìí ni wọ́n ti pa nínú àwọn 8 yìí ló pa Àdùgán nínú àwọn 8 yìí ló pa àfáà nínú àwọn 8 yìí ló ba ilé olóyè jẹ́ nínú àwọn 8 yìí ló gbólóńgbò lọ nínú àwọn 8 yìí ni wọ́n ba ilé ọba jẹ́ ba gbogbo nǹkan jẹ́ ẹ dákun ẹ dábọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ bá wa wá arákùnrin yìí ẹ bá wa wá rí bó sá lọ Kógò ẹ bá wa wá jáde bó sá lọ Bẹ̀nẹ̀ ẹ bá wa wú síta bó wọ ìwò ilẹ̀ ẹ bá wa wú jáde kó wá jẹ́jọ́ justice for àfáà àti Àdùgán arákùnrin yìí mọ̀ nípa bí wọ́n ṣe dáná sílé olóyè ọmọ Adéyẹmọ arákùnrin ń bẹ lára àwọn tó ba ilé olóyè jẹ́ arákùnrin ń bẹ lára àwọn tó digun ja olóyè nílé gbogbo ọmọ Yorùbá ẹ dìde o ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí ẹ bá wa dìde ẹ bá wa pariwo arákùnrin yóò gbọdọ̀ súnlé ẹ̀
arákùnrin yìí ò gbọdọ̀ súnlé ẹ̀ nínú ọ̀sẹ̀ tá a bọ́ sí yìí. Ẹ bá wa wọ síta, ẹ bá wa wọ arákùnrin síta kó sáfẹ̀ ní lẹ́tà kó máa jẹ́jọ́ tiẹ̀ lọ́tọ̀. Kí Gàníyù Àdàmú àtàgbẹnusọ ẹ̀ kó máa jẹ́jọ́ tiwọn lọ́tọ̀. Kárákùnrin náà máa jẹ́jọ́ tiẹ̀ lọ́tọ̀. Orúkọ ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ní Gàníyù Àdàmú máa fèsì. Then ẹ̀sùn ìpànìyàn la máa fi kọ arákùnrin yìí pé òun ló pa àfáà, òun ló dẹ̀ pa àdùgán, nítorí pé ojú yé wa pé àwọn 7 péré ni. Ó tún confirm ẹ̀ fún wa pé àwọn ọkùnrin tó pé ni wọ́n. That means ó rí wọn dáadáa, ó wu ara wọn dáadáa, gbogbo nǹkan tó yẹ kó mú lọ́wọ́ wọ́n rí pé wọ́n mú lọ́wọ́. Èyí tí ó gbàgbé ìbàntẹ́ ẹ̀ ó ní ẹgbẹ́ bàntẹ́ lọ́wọ́ o. Èyí tó gbàgbé àdó ìjàmọ́ ẹ̀ ó ní má gbàgbé àdó ìjàmọ́ ẹ̀ o. Torí arákùnrin tẹ́ fẹ́ lọ báyìí wọ́n ló lé o. A máa gbàbọn lójú òfurufú tó bá pọ̀rọ̀ gàdá tán. Tí ọ̀rọ̀ bá tí ìjà bá pòfírí, arákùnrin yà máa rọ̀bọ̀n o. Arákùnrin yà máa disappear bí afẹ́fẹ́. Arákùnrin yà máa bá fẹ́fẹ́ sọ̀rọ̀. Arákùnrin lè deku, ó lè dolóńgbò, ó lè dẹyẹ, ó lè dà ọmọ̀tẹ́kùn, kò sóò tí ò lè dà o. So má gbàgbé àdó ìjàmọ̀ rẹ o. So that means ó check gbogbo ara àwọn 7 yẹn, ó rí pé wọ́n pé kó tó di pé ó rán wọn lọ sílé ọba Adéyẹmọ. Àbí òun gan tiẹ̀ pẹ̀lú àwọn 7 yìí. Èmi mọ̀ pé tí ọwọ́ ìyá bá dun arákùnrin yìí, ó máa jẹ́wọ́. Ó máa jẹ́wọ́, tọ́wọ́ bá dun arákùnrin yìí dáadáa, ó máa jẹ́wọ́ o. Àwọn 7 tí wọ́n lọ lé ọmọ Adéyẹmọ. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ kóòtù òjìire, ṣe rí pé àwọn tó ń pera wọn ní OPC ṣe ti rí ìgbésí ayé wọn. OPC ti Gàníyù Àdàmú ní òkè yan o, torí OPC pọ̀ o, ti Gani Adams là ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ o. Ṣe ti rí ìhà tí wọ́n kọ sí wa. Mi ò fẹ́ gbà yín lákòókò. Tó ní kò sí, ó mọ̀ pé kò sí ìjọba, ìwọ náà lè sọ báwọn DSS yìí o. Tẹ́ ẹ bá fẹ́ wálé mi, ẹ wá bíi 2 million. Ẹ má wà lóru, ẹ má wà láàárọ̀, ẹ má òru ni ẹ wá. Ìgbà tó dé oyá dànù ni, wọ́n gbé ẹ̀fọ́ fẹ́ǹsì ni. Ọ̀lẹ fẹnujáwáyà fẹnugba nation. Wọ́n gbé ẹ̀fọ́ fẹ́ǹsì ni. Wọ́n wá àwọn mélòó ní DSS tó wá. Let me tell you something, they are just 8 in number. I'm telling you, mo sọ bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà lẹ́nu. Wọ́n ò gbé amọ̀tàkì kan wá. Àwọn DSS tó wá lè Sunday Igboho 8 ni wọ́n. Àwọn ọmọ tó ń pé 8, they are just 8 in number. Brother mi Ìmọ́lẹ̀ Ayọ̀ one good, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ mẹ́sẹ̀gì mi tí n bá parí program ìtàn. Ìmọ́lẹ̀ Ayọ̀ one God, sorry one God, ẹ jọ̀ọ́ ẹ pè mí. Ìmọ́lẹ̀ Ayọ̀ one God, ẹ jọ̀ọ́ ẹ pè mí tí n bá ti parí ètò ìtàn sà, ẹ pè mí, mo ní nǹkan kékeré kan tí mo fẹ́ bá yín sọ. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣẹ́yìn náà ti rí. Ẹ̀yin ọmọ OPC tẹ́jọ́ ọmọ ìyá wa, mo ní ṣẹ́yìn náà ti gbọ́. Ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá, kí àwọn kan nínú OPC yín tó mọ̀ pé kì í ṣe gbogbo yín ni o, mo mọ̀ dáadáa kì í ṣe gbogbo yín, ṣùgbọ́n kí àwọn kan máa hùwà ìbàjẹ́ láàrin yín, káwọn kan nínú yín máa kó àwọn èèyàn 7 jọ láti lọ àtáàkì ilé ọmọ Adéyẹmọ lórí kíni o, lórí pé ó ń jà kí ìran yín ó lè kúrò lóko ẹrú. Fídíò bọ̀bọ̀ yìí a máa kọ́ tiẹ̀ tá máa gbé kiri, a máa fọ́n. Wọ́n gbọ́dọ̀ arrest bọ̀bọ̀ yìí sẹ́. Justice for Afa, justice for Àdùgán. Ẹ jẹ́ ká wá arákùnrin rí gbogbo ọmọ Yorùbá. Anybody tó bá gbé ẹ̀sùn yìí la máa gbé sí níwájú. Anybody tó bá rí arákùnrin tó gbé ẹ̀sùn tá máa kó sí níwájú òjò lè lọ. Number 1, kó wá sọ àwọn 7 yẹn. A fẹ́ mú àwọn 7 tó lọ lé ọmọ Adéyẹmọ. 7 yẹn la fẹ́ mọ̀. Èmi dẹ̀ mọ̀ pé tí ọwọ́ ìyá bá dùn dáadáa, tí ọwọ́ ìyá bá bà dáadáa, á jẹ́wọ́. Ó dẹ̀ pé ibi tá a dé ilé àṣírí ti fẹ́ tú. Olódùmarè àtòrí ìkànṣe kan lọ́lọ́run ọba. Ó dẹ̀ pé ibi tá a ń gbé ọ̀rọ̀ yìí ń lọ yìí ní gbogbo ẹ̀ tí àṣírí everything máa tú. Ṣé àmọ́ àwọn tó lọ lé Adéyẹmọ? Lóòótọ́ làwọn kan sọ pé wọ́n gbé mọ́tàkì wá. Lóòótọ́ làwọn kan sọ pé sójà bíi 5 million ní o, sójà bíi 80 million ní o. Dóò náà máa Adéyẹmọ sọ̀rọ̀ pé àwọn tó wá wọ́n pọ̀, ṣùgbọ́n bọ̀bọ́ yìí jẹ́ kó yọ pé àwọn 7 ni. So àwọn 7 yẹn gangan ó ní wọ́n pé, ó láwọn ọmọ yẹn pé. So that means tó bá yẹ pé 100 ni 8 yẹn nìyẹn, àwọn 8 yẹn
ni wọ́n ṣe gbogbo iṣẹ́ ibi tí wọ́n ṣe. So ó dẹ̀ tún sọ gan pé olóyè gan pé irọ́ lolóyè tún pa, tó lóyè bá pa 100 ló ní irọ́ lolóyè pa, kò tiẹ̀ sọ pé kíní ó ní 8 péré ni. So that means báyà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn bí bàbá ṣe lo nǹkan tó ń lò yẹn bóyá kíní yẹn ti ká lójú wọn, bóyá kíní agbára tó ń lò yẹn ò jẹ́ kí wọ́n tó mọ kíní. So bóyá nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ṣá, so kò jẹ́ kí bàbá lè mọ̀ pé 8 ni. So now sì máa tọwọ́ bá tẹ̀ tá a tẹ kọ́rọ́pọ̀ yẹn dáadáa, a wá jẹ́wọ́ pé bàbá 8 ni, 8 péré ni. Then àwọn wo ni 8 yẹn? Bóyá Gani Adams gan tiẹ̀ fi nǹkan bojú gan tó wà lára wọn tóun náà fẹ́ lọ dágbára wò, ṣàbùpọ̀ ti ń lérí sí tẹ́lẹ̀, ṣàmùpọ̀ ti ń lérí sí ọmọ Adéyẹmọ tẹ́lẹ̀ pé ó dáa bóyá eléyìí tó tẹ̀ máa jáde ká kú jọ fojú ajé kò ní sọ. Tó báyìí tí wàá dojú kó akú sí ojú pé ìwọ ni bẹ́ẹ̀ ni orójú mi ò ní lọ náà, ò ní lọ mọ́ náà nìyẹn, ó ti rójú mi ò ní lọ mọ́. Gbogbo àná la máa wo tíátà, wọ́n ti ṣí ojú ẹ̀ ìwọ ni bẹ́ẹ̀ ni, ó ti rí mi lónìí ò ní lọ mọ́. Pé nǹkan tí Gani Adams gbé lọ ọbẹ̀ nìyẹn. Torí pé dìmánà ìjọ yé wa báyìí wípé wọ́n jọ ṣiṣẹ́ yẹn ni, pé 8 péré ni. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá wa di arákùnrin yìí mú o, ẹ bá wa wá níbikíbi tó bá wà, ẹ bá wa wá jáde. Ó lẹ́jọ́ jẹ́ justice for Adugan, justice for Afa, justice for Musu tó ń gbé lọ ń bẹ, olóńgbò tó ń gbé lọ tọ́lọ́mọ Adéyẹmọ lódò olóńgbò. Ẹ bá wa béèrè lọ́wọ́ wọn o. Ẹ wá arákùnrin yẹn wá rí, ẹ wá arákùnrin yìí rí. Àwọn tó bá tún kù, ẹ̀yin tó bá tún kù tẹ́jọ́ ọmọ ẹgbẹ́ OPC, ẹ tún máa gbójú jáde o. A sì fẹ́ mọrú yín dáadáa. Gbogbo ọ̀rọ̀ yín ẹ tún bẹ̀rẹ̀ sí ní tú jáde. Àṣírí yín gbọ́dọ̀ tú lẹ́yìn OPC Gani Adams tẹ́ jẹ́ búburú inú wọn, torí èmi mọ̀ pé dáadáa ń bẹ inú yín. Ṣùgbọ́n eléyìí tẹ́ jẹ́ búburú inú wọn, pé bí Gani bá wọlé ẹ máa jọ wọlé pẹ̀lú ẹni ẹ̀yin là ń bá wí. Ẹ tún jáde síta kẹ́ tún máa tùtùkùtù yín. So ẹ jẹ́ ká rí yín dáadáa. Ṣé àwa mọ́wọ́ ẹ̀rọ wá ẹlẹ́ẹ̀gbọ́wọ́ ẹ̀rọ? Ọba Ọọ̀ni of Ifẹ̀ bá yín sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀fẹ́. Àwọn lọ́ọ̀yà bíi 3 bá yín sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀gbà pé ilé ẹjọ́ ni kò sí problem. Ẹja máa wò ó lọ, ẹja máa wò ó lọ. So ẹyẹ yan mi bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́rìí o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí ọmọ OPC, ẹ̀yin náà ti rójú gbogbo nǹkan tá a túlẹ̀ lónìí, ṣe ti rí bẹ́yẹn. So ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe o. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o. Ẹ̀yin olólùfẹ́